láìpẹ́ yìí níjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n yọ ọkọ̀ Sunday Adéyẹmọ ìyẹn Sunday Ìgbòho ní yọ kúrò nínú orúkọ àwọn tí wọ́n ń wá kiri pé ó dáa o kì í ṣe wanted mọ́ o àwọn ò ṣẹ̀ṣẹ̀ mọ́ wá kiri mọ́ o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣe léyìí kí ni ìwòye yín lórí rẹ̀ Sunday Ìgbòho náà kùndùsì náà ni mo gbé sá mo délẹ̀ kan olóòfẹ́ lo tọ́ílẹ̀tì mo ní ọlọ́ọ̀ lo tèmi ìjọ àbúrò mi Sunday tó wá sí tọ́ílẹ̀tì náà ló lò the only difference pé nígbà tó ń lọ ibi mọ̀mọ́ kó wáìnì sí ẹ̀gbọ́n mi kí ni bẹ́ẹ̀ ni wáìnì ni ọba bóyá bá 8 ó sì kó 6 mo sì yọ̀ǹda rẹ̀ fún un àsìkò rùnbí alọ́lé bàbá Adébánjọ Ọlọ́run fọ̀run kẹ́ àwọn méjì tó bá nù lé mi jọ náà wọ́n ti dolóògbé Yínká Odùmákin àti Ṣọlá Làwà from there alọ́dọ̀ bàbá Adébánjọ from there wá sọ́dọ̀ Ìbà Kakanfò so tọ́mọ náà dá nítorí tiẹ̀ mo ti gbéra ní ìtàn rere lámọ̀ pa mo wà níbì kan tó ń pè ní Radisson Blu èmi náà mọ̀ wọ́n máa pè mí màá sì mọ dá gáàsì wáìnì kọ̀ọ̀kan mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń bí mo ti ń dá gáàsì kan mu ní Akínyàn Ṣíṣòkun pè mí pé bàbá Ọbásanjọ́ ń lọ Benin Republic pé president wọn àná ìyá rẹ̀ kú pé kí n sọ fún bàbá Adébánjọ pé ọ̀rọ̀ Ìgbòho wọ́n sì mú Ìgbòho ńgbà náà sí Benin pé kí president Ọbásanjọ́ kó jọ̀ǹdì Ọlọ́run kó bá a dá sí kí wọ́n má wàá gbé nítorí àti ń gbọ́ fìrìfìrì pé Buhari fẹ́ gbé èmi náà bá gbé tẹlifóònù bá pe bàbá Adébánjọ bá ní ok àwọn pè bàbá wa Ọbásanjọ́ wọ́n sì pè ní táwọn èdè wa rẹnu kò ní pé kémi wá sí Abẹ́òkúta kí n wá explain gbogbo ohun tó ṣẹlẹ̀ àbábọ̀ náà ni pé wọn ò rí Ìgbòho gbé tẹ́lá àti ẹ̀gbọ́n pé wọ́n ti gbé pléènì kalẹ̀ tí wọ́n fi gbé so gbogbo wa náà la ṣiṣẹ́ torí adùbúlẹ̀jà ní Yorùbá adùbúlẹ̀jà ní Yorùbá sórí nílẹ̀ Yorùbá a lè ní bàbá kan tó bímọ bíi 8 tíyàwó jẹ́ bíi 4 wọ́n lè máa bára wọn jà nínú ilé o tí wọ́n lè máa nára wọn gan o ṣùgbọ́n wá lọ mú ẹnìkan níta kó o lóò fẹ́ nà tó láwọn 8 nínú ilé o tí wọ́n máa ń jà wọn ìwọ tó o bá fẹ́ tọ́ọ̀chì ẹnìkan nínú wọn táwọn 8 ń bá ṣùrù bọ̀ ọ́ àbíkọ́ náà wọ́n gbà ọ́ lẹ̀ wọ́n sì ń bára wọn jà nínú ilé o bí adùbúlẹ̀jà Yorùbá ń gbọ́dọ̀ ọ̀rọ̀ gbogbo wa ládìde títí kan Ọọ̀ni gbogbo wa ládìde títí kan Kakanfò tó kó wọ bá gbogbo Benin Republic gan jọ ṣùgbọ́n nígbà míì èdè àìyedè àmọ́ wáyé àti àwọn alágbọ̀nràn odò tó wọ́n fọ̀rọ̀ lọ àwọn ọmọ fi lọ mí dá sí i tí wọ́n tún mọ́ kó ná ṣé mo sọ fún wọn lẹ́ẹ̀kan pé ẹṣin ọba tó sọnù ni oníkálukú ní ọ̀pọ̀ sọ pé àwọn wà bẹ́ẹ̀ lọ́rọ̀ Yorùbá rí ṣùgbọ́n eléyìí tí Ìgbòho ṣe eléyìí tí wọ́n ṣe fún Ìgbòho ó dùn báwa náà nínú dáadáa bá sì sọ ọmọ ìpọmọjayé nígbà Gúnmi bá kó gbogbo owó wa tó kó gbogbo sójà wa ọlọ́pàá tí lọ inú igbó tí lọ ń fún àwọn tí ń pa wá lówó èyí náà wá lọ ilé Ìgbòho ẹ bàjẹ́ ẹ ṣe gbogbo ẹ lè kúrò nílùú ẹ wá fẹ́ sọ di èèyàn tí ó kàn kọjá pé ń jà fún ẹ̀tọ́ ọmọ ilẹ̀ Yorùbá àwa náà ó ṣàgbà ó ṣèpẹ̀jọ́ wọ́n sì ní kí wọ́n lọ sọ bílíọ̀nù fún tí wọ́n ti san tàbí ilé ẹjọ́ sọ bẹ́ẹ̀ àwọn tí ń pa wá tí wọ́n ń dá wa lọ́nà tí wọ́n ń gbowó wọ́n àmọ́ tó gbowó tán pé wọ́n fẹ́ yí ìṣèyàn wọ́n tó pa wọ́n èyí wá sọ fún wọn pé èyí wá sọ báwa pé wọ́n ti ronú pò padà ẹ jù wọ́n lẹ̀ àbọ̀ ọ̀gbọ́ tó mọ sọ tó ọ̀gbọ́ ń wẹ̀ tẹ́ bá gbọ́ ẹ mọ̀ sọ pé ẹ gbọ́ ọmọ àdàbí ipa kan sọ̀rọ̀ dànù òdì ọ̀dà fún ọ ẹ ń rìlíìsì àwọn yẹn kí ni Ìgbòho ṣe ẹ ń rìlíìsì àwọn yẹn àwọn tó ti pààyàn tí wọ́n ń dúnbó èèyàn ìkànnù wọn ti ẹ̀wà jẹ́pọ̀ pa ọ̀gá ọlọ́pàá níbi tí wọ́n ti sọ pé àwọn ti fẹ́ dáríjì aṣọ ọ̀gá ọlọ́pàá tó pa gangan ló wọ̀ wá bẹ̀ ẹ sì ń dáríjì àwọn yẹn
ṣùgbọ́n ẹ lè lọ bà gbogbo ilé Ìgbòho jẹ́, kẹ́ ẹ bà mọ́tò rẹ̀ jẹ́, kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀, kẹ́ ẹ mọ́ sanwó ìtanà fún ẹlẹ́ẹ̀ tó fẹ́ dáríjì. ọmọ ìpọmọjayé o, ọmọ ìpọmọjayé o. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí tí Ìgbòho ti dé, ǹjẹ́ ẹ lámọ̀ràn fún Sunday Ìgbòho? ó ṣe mẹ́dọ̀ o, ìjà gbogbo wa ní ń jà, ṣùgbọ́n àlọ́ ní ti alábàáhùn, àbọ̀ ní ti àna rẹ̀. kó má jẹ́ káwọn èèyàn ó tì ní tìkùtì, kó má sọ̀rọ̀ tí ó bá sọ, kó má jà o. ká má tún jà ní ìsìn Yorùbá. bàbá Adésànyà sọ fẹ́nìkan jọ́ kan, ó ní bàbá mo gbà, bàbá mo gbà, bí wọ́n bá tàn ọ́ ọmọ tanra rẹ, bàbá mo gbà. ọmọ tí ń jẹ́ bàbá mo gbà àwọn oníṣàngó ni o. ibi tí ẹ bá mú láláàfin yóò gba bàbá ọ̀dọ̀ bàbá mo gbà kọjá, tó ẹ lè kọjá tó wọnú ilé bàbá lè jáde, ó ti di Ṣàngó o. wọ́n bá ń tàn ọ́ má tanra rẹ o. omi mọ́ tẹ̀yìn gbọ̀gbí lẹ́nu o, wọ́n jẹ́ kí wọ́n tì ọ́ ń tìkùtì o. Mọ́gàjí Gbóyèga kó ra Adéjùmọ̀. ṣe mẹ̀dọ̀, kó máa wòye, kó fìjà fọ́lọ́run jà, àtàwọn tí wọ́n lè fẹnu, tí wọ́n lè fi kí wọ́n pe pẹ́ẹ̀nì Yorùbá. Gègé. tí wọ́n lè fi gègé. Gègé wọ́n lè fi kọ́ àwọn tí ó yẹ pé àkàndá, àwọn tí ó yẹ pé bẹ́ẹ̀ bá kó gbogbo wọn wá báyìí. ìjọ kan báyìí wọn lọ tẹlifíṣàn wọn gbé Miyetti Allah kan wá sẹ́gbẹ̀ẹ́ mi báyìí ní ìwọ sí mi ó finish ẹ fi ọ̀rọ̀ lẹ̀ fáwa á sọ ṣùgbọ́n ọjà mo lẹ́mìí rẹ̀ lò, Yorùbá lẹ́mìí rẹ̀ lò.